Eminiti náà lóòótọ́ bàbá confam international ọkọ̀ oṣù ọkọ̀ àjẹ́ ọkọ̀ emèrè. Ìgbẹ́ òlégun ẹni tó bá tẹ̀ ń ló máa ń ro. Ẹjọ́ máa tàbí ọkọ̀ lẹ́nu sí. Mo fẹ́ gbé microphone fún brọ́dà mi ọlọ́jọ́ ìbí èní olóríire ọmọ tó sọ láti introduce the ó fẹ́ sọ tọ́sọ̀ tó mọ̀ fẹ́ anyway mọ̀ fẹ́ lójú kábíyèsí. We will introduce all the entourage of his eminence. Kábíyèsí àròwé ní Oòduà. Your Imperial Majesty, sir. Olori Peju, thank you so much. Thank you. Kábíyèsí, bí bàbá Arayẹmí ṣe sọ, nǹkan kan sọ yín pọ̀ mọ́ sílẹ̀. Ìfẹ́ tẹ ní sílẹ̀ ó pọ̀, and that is why ní àṣálẹ́ ìní bẹ́ẹ̀ ṣe táìtì tó ẹni ẹ máa fàyè lẹ̀ láti ra pásítọ̀. Ẹgbẹ́ kábíyèsí lẹ́mẹ̀ta o. Kábíyèsí o. Kábíyèsí o. Ní kí bẹ̀rẹ̀ láti ẹ̀yìn. Ẹ jẹ́ ń bẹ̀rẹ̀ láti ẹ̀yìn kí wọ́n parí sọ́dọ̀ pásítọ̀ bàbá wa. Nínú Entourage ti pásítọ̀ lẹ́nu, a ní venerable supreme evangelist Peter Bamkobi ẹ̀dìdẹ́gbẹ́kọ́ mọ̀. Lọ́wọ́lọ́wọ́ pásítọ̀ ti gbó wá sí agbègbè Ifẹ̀ gẹ́gẹ́ bí olùṣọ́àgùntàn ní ìjọ̀kọ̀. Ẹgbẹ́ kábíyèsí o. Kábíyèsí o. Kábíyèsí o. Kábíyèsí o. Bàbá venerable Ṣùgbọ́n Ìfọ̀kọ̀. Àwọn ni ẹni tó wà ní ìjọba ńlá olú ìjọba níbí nímọ̀ rẹ̀. Bàbá Ìfọ̀kọ̀. Kábíyèsí o. Kábíyèsí o. Kábíyèsí o. Kábíyèsí o. Ní ẹ̀gbẹ́ wọn lọ́kùnrin a ní venerable J.O. Ayọ̀délé, àwọn ní Ọ̀yọ́ state evangelist abẹ pastor ma. Kábíyèsí o. Kábíyèsí o. Kábíyèsí o. Ní ẹ̀gbẹ́ wọn a ní òyìnbó, olú ọmọ òyìnbó ni wọ́n, bàbá wa venerable Gabriel Jerry, ìkan nínú àwọn àgbà ṣẹlẹ̀ láti ìlú Èkó tó tẹ̀lé pásítọ̀ wa. Kábíyèsí o. Kábíyèsí o. Kábíyèsí o. Adé apẹ̀lú rísà. Ní ẹ̀gbẹ́ wọn a ní bàbá wa venerable supreme evangelist Elijah Maposota. Ṣé bí ẹ mọ̀ wọ́n lẹ́nu ẹ̀yìn bẹ́ẹ̀? Wọ́n wà níbí. Ọ̀rọ̀ iye. Kábíyèsí o. Bákan náà ní ọwọ́ ọ̀tún níbí a ní bàbá Ogunwusi wọ́n ti ṣiṣẹ́ ní Ifẹ̀ rí, ṣé ẹ mọ̀ wọ́n dáadáa? Kábíyèsí o. Kábíyèsí o. Kábíyèsí o. Ẹ ṣe wọn jọ́sà ẹ pẹ́ fún wa. Bákan náà níbí a ní venerable evangelist Àjòfí, àwọn ní Ọ̀ṣun state evangelist. Ṣé bí ẹ mọ̀ wọ́n dáadáa? Àwọn tún ní passport chairman worldwide. Kábíyèsí o. Kábíyèsí o. A tún ní bàbá wa venerable Lẹ́kìlé. Ṣé bí ẹ mọ̀ wọ́n? Kábíyèsí o. Kábíyèsí o. Bákan náà ní bí a ní more super evangelist
Ṣẹ́gun Ọlárìndé, ìkan nínú àwọn àgbà tó ń bá bàbá ṣiṣẹ́ nílùú Ìmẹ̀kọ. Bákan náà ní bàbá olóhùn iyọ̀, olóhùn púpọ̀, the youngest celestial man, bàbá wa most evangelist S.I. Akíndoyin. My younger brother that we all know, the pastoral assistant, Holy Solomon, to His Eminence, the pastor, Most Reverend Solomon Oshoffa. Ibi Ani assistant venerable Barthelemy, àwọn ní special aid àti protocol pastor. Then the personal. Then the Ogun State evangelist. Bàbá wa Talon, àwọn ní Ogun State evangelist, àwọn ló wà in charge. Sèlè ní Ogun State. Then the personal secretary to the pastor Alagba Augustine. Then in the committee, the secretary to the pastor in council, Supreme Evangelist Kayode Ajala Ogunwusi. Where are you? Then the admin secretary of the church worldwide, Venerable Stephen Adeyeye. Mo wá kí gbogbo ẹ̀yin màmá wa mi lè pè yín tó. Mo kí gbogbo yín màmá Jerry. Then my dear brother from Canada, he only came Sakabesi because of the birthday on Sunday. My dear brother, Assistant Venerable Michael Bakari, all the way from Edmonton in Canada. Now, Kabiyesi, sir, you have here the longest serving pastor after St. LPG. Oshoffa spent 38 years. Baba Bada spent 15 years. Baba Joseph of blessed memory spent only 6 months. But since December 25, 2002, in last December tó kọjá, the pastor lo 20 years lórí ìtẹ́. And he's still counting. This is just the beginning. Can you say that, baby? He's still counting. Bí wọ́n ṣe ń gbẹ lórí ìtẹ́ Kábíyèsí, ẹ ò ní kánjú lọ. Amen. You will become Kábíyèsí, the longest serving king in this kingdom. And the longest serving king in Yoruba land. And the longest serving king in Nigeria. The queen passed away when she has spent over 70 years. Yes. Baba, you spent 90 years ago. So here you have His Eminence. And you say, are you ready? His eminence. And He was eminent. Reverend Emmanuel
ìyàlẹ́nu ló jẹ́ fún mi pé Tosho can speak eloquent Yoruba. Yóò mọ̀ fi French díẹ̀ sí, yóò mọ̀ fi Guinea sí ni, ṣùgbọ́n you are also a distinguished master of ceremony. Mo fẹ́ kí àwọn sẹ̀lẹ̀mọ̀ kankan bí báyìí, and the first kábíyèsí tó jẹ́ Ọọ̀ni tó kọ́ máa wá sí Ìmẹ̀kọ fún convocation wa, Oni Adeyeye nìkan bí sí. Pàtó owó bá ṣe kábíyèsí. Nǹkan tí ó yẹ kí n sọ lẹ́yìn Olúmẹ̀kọ Solomon Dáwàrè. God bless you, my dear. May your white. Our ambassador select Illinois. Very workaholic. God bless you. Àjọlọ sí ọ̀dọ̀ Olúmẹ̀kọ ni. Olúmẹ̀kọ gbé ààfin. Ìgbà tí Olúmẹ̀kọ ọba Ìmẹ̀kọ. Ìgbà tí kábíyèsí Oni of Ife débẹ̀. Ó wá sọ fún kábíyèsí pé ohun ẹ̀rú pa òun lè lọ sáàfin o. Kábíyèsí ní kò gbé omi wá. Ṣẹlẹ̀ lómi àbí olómi? Omi ìyàsí mímọ́ ni. Kábíyèsí lọ́kàn ló ń gbẹ̀yẹ̀. Kábíyèsí kò gbé omi sínú àwo funfun. Ṣé wọn kí sọ pé kẹgbẹ́ ìgbẹ́ sínú ike funfun? Mi ì mọ nǹkan tí kábíyèsí ṣe sí o. Ṣùgbọ́n mo mọ̀ wípé Psalm 24 kò lè gbẹ̀yìn. Kábíyèsí wá gbé àwọn yẹn àtọ́rí ẹ̀. Kábíyèsí dẹ̀ wọ́n sí àfihàn wọn ni kò tẹ̀lé àwọn. Till today, kábíyèsí yẹn sì wà láàfin ẹ̀. Inú mi dùn wípé mo ti máa ń sọ inú wẹ̀. Kábíyèsí Oni of Ife, a kàn fi Ife pè wọ́n torí èèyàn gbọ́dọ̀ ní ibi tó ti sẹ́ni. Kábíyèsí is the only king all over the world who superintends the royalties of the entire black race. So, kábíyèsí ni Oni àkọ́kọ́ tó jọ ìwà ní convocation. Wọ́n lè tí wọ́n ń sọ wípé torí pé àgbẹ̀ àwọn mọ́ ní òde kí àwọn wá. So, mi ìwà mọ́ bóyá kábíyèsí torí àwọn náà ní kábíyèsí. Bàbá wa Oshoffa kábíyèsí náà ni wọ́n because ọmọ aládé àlàáfíà làwọn náà, and nígbà tí bọ́dà mi Tosho sọ̀rọ̀ ó fi adé nínú orúkọ kábíyèsí adé náà wà ń bẹ. On this note, I will, with due respect, utmost humility, hand over this microphone to his. Put your hand together. Kábíyèsí o. Kábíyèsí. Kábíyèsí. Ọlọ́run mi, ojú èsì pé sọ́run fẹ́ tẹ́tẹ́ lọ́wọ́. Àmín. Mo kí i púpọ̀ fún ìfẹ́ tẹ́lẹ̀ sí ìdánimọ̀ ìlẹ́sẹ̀. Fún ìfẹ́ tẹ́lẹ̀ sí àwọn ọ̀yọ́mọ́ fi ìlú Ọ̀ṣun yìí. Ọlọ́run wọn dẹ́ẹ̀dẹ̀ mi sí. Àkókò tí wọ́n tò. Ibi ò ní pa ọmọ òru. Ìgbẹ́ tó ń bẹ ọmọ òru. Ọba ìlú rẹ̀. Ọba ológun lọ́yìn lọ. Ó máa yọ ọ́ sí i. Mo dúpẹ́ púpọ̀ fún àwọn ìfẹ́ tẹ̀lé sí ìjọ mímọ́. Ìdàgbé ẹ fún wa ní ìrè. Ìlú fún wa ní ìrè. Fún ilẹ̀ ìjọ mímọ́. Ìjọ 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 ẹ̀sìn àgbàgbé. Ṣé tẹ̀síwájú?
Ọmọ ìjọ mímọ́ hallelujah náà kan ṣoṣo. Níbi tí akẹ́yẹ dá sọ pé kábíyèsí o. Bàbá wa kábíyèsí ọdún ìṣẹ́ àná máa sọ̀rọ̀ ẹ̀jẹ̀ kí gbogbo wa dákẹ́ tàbí sísọ.
Gbogbo ìjọ mímọ́ ṣẹlẹ̀ fún mi ní hallelujah méje. Hallelujah tẹ́ ṣe yẹ kò wọ̀ mí lára. Ẹ fún mi lóde sí i. Hallelujah ìtanijí nìyẹn. Òtí ìwọ́n dáadáa. Hallelujah méje. Ó ti débẹ̀ báyìí. Nígbà tí Olúwa sọ̀dọ̀ mímọ́ kalẹ̀ pẹ̀lú àwọn ogun ọ̀run mímọ́. Nígbà tí Olúwa sọ̀dọ̀ mímọ́ kalẹ̀ pẹ̀lú àwọn ogun ọ̀run mímọ́. Kí ló ṣe Olúwa? Hallelujah mẹ́ta lẹ́ẹ̀kan sí i. Ṣé mọ̀ pé wọ́n ti ní ara ìjọsẹ̀ lẹ́nu ní? Ipe bí mo ṣe wọṣọ, ipe ọmọ ìjọsẹ̀ lẹ́nu ní. Tẹ bá jẹ́ kí n lọ rún ẹ̀mí. Ẹsẹ̀ ẹ̀ lọ́lẹ́ káyẹ̀sí. Hallelujah mẹ́ta lẹ́ẹ̀kan sí i. Wọ́n ní gbogbo ìjọ ṣẹlẹ̀ aṣọ funfun náà wọ̀ wọ́n nínú wọṣọ funfun. Bẹ́ẹ̀ ni abẹ́ ẹ̀kọ́ ẹni para àjọ ṣẹlẹ̀ ni ní. Wọ́n ní ṣẹlẹ̀ ń lomi onímọ̀ lomi náà bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́. Wọ́n ní wọn mọ nǹkan tí mo kà sílẹ̀ má dá wọn lóhùn sáà 24. Ṣùgbọ́n wọn sọ gbọ́dọ̀ kan tí ìjọsìn rẹ̀ ń lò tèmi náà máa ń lò lójoojúmọ́. Ìdá ni o. Holy Michael kó wá lọ́dà. Bàbá wa lọ́dà rẹ̀. Kó wá lọ́dà. Bàbá wa lọ́dà rẹ̀. Holy Michael kó wá lọ́dà sẹ́. Bàbá wa lọ́dà rẹ̀. Holy Michael kó wá lọ́dà. Bàbá wa lọ́dà rẹ̀. Holy Michael kó wá lọ́dà. Bàbá wa lọ́dà rẹ̀. Holy Michael kó wá lọ́dà. Bàbá wa lọ́dà rẹ̀. Ẹ má jẹ́ kí n lọ́rọ̀ mi mọ́ tẹ́tẹ́ ní ọ̀rọ̀. Inú mi dùn púpọ̀, ayọ̀ mi kú. Hallelujah. Inú mi dùn, ayọ̀ mi kú. Torí pé
gbogbo ìgbà tí bá ti rí ẹni ọ̀wọ̀ bàbá dáadáa bàbá nínú ni bàbá mo bí yìí ná Emmanuel Oshoffa olórí dáadáa olórí tí Ọlọ́run Olódùmarè yàn fún ìjọ mímọ́ yìí tẹ́nítẹ́ní tèkísà ń ta àtọ̀ ìjọ mímọ́ sẹ̀lẹ̀ ìjọ àwọn ọmọ adúláwọ̀ ní pé ká gbárùkù tí ká gbéga inú mi dùn ayọ̀ mi kún ká ní mo mọ̀ pé a máa pọ̀ tó ìwọ́n ní ẹ̀kọ́ fẹ́ wá bàbá kọ́ fẹ́ wá gbòǹkẹ́lẹ́ nígbà tí mo rí ẹni ògo sẹ̀lẹ̀ nífẹ̀ẹ́ tó kọ́ nǹkan àrà ṣùgbọ́n kì í ṣe ògo sẹ̀lẹ̀ nífẹ̀ẹ́ nìkan ògo sẹ̀lẹ̀ àgbáyé ni ẹ bá padà fún ọlọ́run. ẹ̀yin alága olóòtú fẹ́ fi worldwide sí i. ó yẹ pàtó fúnra yẹ pàtó fúnra. Ògùn yín lágbára Ọlọ́run kò ní wọ̀ lóko. Mo kí gbogbo yín o, ẹ ṣe ẹ̀kọ́ àdúró tì. Gbogbo ọmọkùnrin obìnrin ọmọdé àgbàlagbà nínú ìjọsìn lẹ́ ẹ̀kọ́ àdúró tì olórí dáadáa bàbá tó máa ń sọ̀rọ̀ pẹ̀lú ìrẹ̀lẹ̀ pẹ̀lú ọgbọ́n pẹ̀lú òye nítorí pé ìlú jẹjẹrẹ náà ti máa ń bábà àgbáyé àdálẹ́ o mo kí gbogbo àwọn olórí ìjọ tó wá ní nílẹ̀ Canada nílẹ̀ UK àti gbogbo àgbáláyé àjọṣepọ̀ wa gbígbàjẹ́ wọn mo kí ọlọ́jọ́ ìbí ìjọ kan ẹ̀ o. Sọjọ́ ìbí sọjọ́ ìbí sọjọ́ ìbí sọjọ́ ìbí àwa yọ̀ fún sọjọ́ ìbí àwa yọ̀ fún. Ẹ bá ń pàtẹ́ ọ̀fọ̀ náà bá. Kí gbogbo yín ẹ̀kọ́ àdúró ti bàbá o mo kí bí bàbá ọmọ bàbá kí má dá tọ́sọ̀ lóhùn tọ́sọ̀ kó fẹ́ máa yan àbúrò ẹ̀ jẹ fine boy mani jẹ́ ṣọ́ra ẹ̀ fine boy kékeré má yan fine boy jẹ mọ́ o ẹ̀kọ́ àdúró ti bàbá. Ọlọ́run Olódùmarè bá mi dúró tì yín nǹkan tí bàbá Ọ̀ṣọ́fà ṣe sílẹ̀ ibi tó bá wà inú wọn máa dùn ayọ̀ wọn máa kó yẹn torí pé ọ̀pọ̀lọpọ̀ tó dá ìjọ sílẹ̀ tí ẹ̀yìn wọn tí gbogbo nǹkan ti dàrú ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ìjíjà kò domi inú àgbọ̀n mo kí gbogbo yín o. Ọlọ́run Olódùmarè àwọn abámi lọ́ra ẹ̀mí èmi lè máa bá àmín àwa la máa wá inú máa rí àmín ní gbogbo ìgbà gbogbo àdáwọ́ ní gbogbo àmàlò ṣe tọ́ṣọ́ nìkan ni mo máa tọrọ àforíjì fún wọ́n ti pè mí sínú ìjọ lẹ́ẹ̀mejì ṣùgbọ́n ó ṣe bákan mo tọrọ àforíjì lójú gbogbo ìjọ sẹ̀lẹ̀ ṣùgbọ́n èmi náà èmi náà sí mẹ́kọ̀ọ́ mọ́ o máa pè mí màá ṣe mo gbọ́ mo ya o. ìgbà tẹ́ pè mí mo dẹ̀ wá inú mi dùn wá gbádùn ẹ̀ dáadáa Ọlọ́run Olódùmarè àjọ kí àjọṣepọ̀ wa tó bá mú lọ́dún sí nǹkan tẹ́ wá ṣe nífẹ̀ẹ́ lágbára Ọlọ́run irú ẹ̀ láti máa rí nínú ìdàgbàsókè
lọ́tún lósì lọ́dọ̀ ọmọdé lọ́dọ̀ àgbàlagbà la máa rí o. Gbogbo àdáwọ́lé wa a máa yọ sí i. Mo ní pé kí n dúpẹ́ lọ́wọ́ yín ṣé gan ni ẹkú àdúró tì lọ́tún lósì. Ẹkú ìfọmọnìyàn ṣe ẹkú ìgbìyànjú. Ẹ ṣe gan ni lágbára Ọlọ́run Olódùmarè gbogbo àdúrà wa Ọlọ́run Olódùmarè àwọn ilé àṣẹ ọ̀rọ̀ wa gbọ́ àdúrà wa. Mo ní kí n dúpẹ́ lọ́wọ́ yín ipe fojú tẹ́ńbẹ́lẹ́ mi ẹ lè wá sífẹ̀ kẹ́ má yà mí ṣùgbọ́n ẹ kọ́ mi lé ọ̀rọ̀ apọ̀ yín lé o ọ̀rọ̀ apọ̀ yín lé inú mi dùn orí mi wú ẹ tí mo fẹ́ lọ nú ẹ̀mí ẹ̀mí náà lè fà mí padà wá ẹ ti fẹ́ lọ sínú ẹ̀ ẹran ọ̀fẹ́ tẹ ní sí mi lèmi náà ní sí lágbára Ọlọ́run Olódùmarè a ó jọ ṣe pẹpẹpẹ wá kí i pé ẹ ṣe gan-an ní ẹ kú ìtọ́jú ẹ kú ìtọ́jú ẹ ṣe gan-an ní ẹ kú ìtọ́jú. Bó ti ṣe é ṣe o. Àti mi fẹ́ fún ní gọ́gọ́gọ́, ó yà ó Ọlọ́run dáadáa lọ́lọ́run sàmẹ́. Ọlọ́run dáadáa lọ́lọ́run sàmẹ́. Ó ṣe wá dáadáa, ó wà dáadáa sí wa. Ọlọ́run dáadáa lọ́lọ́run sàmẹ́. Ẹ̀ka sọ pé kábíyèsí o. Ẹ̀jọ̀ níbi tí ọ̀rọ̀ rẹ̀ tó báyìí. Iye àwọn bíi èèyàn Sorry, sir. èèyàn mẹ́ta ní fọ́tò yìí. Àwọn bàbá wa tó jẹ́ kó sókè yìí. Lẹ́yìn wọn, àwọn tí wọ́n tẹ̀lé bàbá pẹ̀lú àwọn Ọ̀ṣun State Council. Lẹ́yìn yẹn, gbogbo àwọn àyókù ẹgbẹ́ ká máa jáde lọ́wọ́ ẹ̀dùn rẹ̀ ṣe. Ẹjọ́ kéèkì yìí Your Imperial Majesty kéèkì tí olórí ṣe fún ọmọ yìí ni tọ́ṣọ́ so ẹ bá bàbá pásítọ̀ kọ́ wà bọ̀ kábíyèsí tọ́ṣọ́ àti as many people as you today is your day. Ẹjọba ó yẹ ṣe ó yá. Kéèdè máa fi sáré jáde ṣé o. Stand up, stand up, stand up. Okay, just go on. So, I'm saying que lo pelate. That's like oh yeah, you come, yeah, you come. Àwọn tó tẹ̀lé bàbá kọ́ wọ́n rí. Àwọn tí wọ́n máa yàgbé tó. Ẹ kúrò mẹ́. Ẹjọ́ báyìí. Go back. Everybody go back. Everybody go back. Go back. Daddy, sorry. Go back. Ẹ ṣe o náà tí wọ́n ti pé Ọ̀ṣọ́fà kékeré yẹn ọ̀run sọ. Ẹgbẹ́ fún yín kúrò ẹjọ́. Ṣé ti yà kámẹ́rà? Ẹ ṣe o náà lẹ́yìn náà ẹjọ́ wọ́n máa tẹ́ kọ́míkà pẹ̀lú kábíyèsí èlò. Papa àti kábíyèsí èlò ẹni máa kékeré kúrò máa kékeré kúrò. Bros. Everybody go back. Everybody go back. No, there's no space. Thank you.
Now,